Asọdúnmọ́dún làwa asọdúnmọ́dún òótọ́ ni aṣoṣù mọ̀ṣù làwa aṣoṣù mọ̀ṣù ìgbádùn bí ọdún kan ní ẹ̀gbọ́n mi olóríire. Asọdúnmọ́dún làwa asọdúnmọ́dún aṣoṣù mọ̀ṣù làwa aṣoṣù mọ̀ṣù ọdún yìí ó yà bọ́bá mi aládìgún mi. Asọdúnmọ́dún làwa asọdúnmọ́dún aṣoṣùmọ̀ṣù làwọn aṣoṣùmọ̀ṣù ọdún yìí yóò yà bọ̀ wá ní aládìgún mi. Tálíbà náà ni ọmọ ẹgbẹ́ bí lọ́la mo tún dé o olómù àpẹẹrẹ mo dé bí mo ti ń dé mo fẹ́ yálẹ̀ nìkan mi ò lóríire bàbá mi nínú re ọmọ ọlọ́jọ́ bí o happy birthday to you. Long life and prosperity o long life and prosperity o ìgbọ́dún bí ọdún kan ní bàbá mi ò nínú rẹ̀ gbọ́n mi dáadáa ni ọmọ pé ọlọ́dún ní mọ́ọ̀dún ẹ̀ lọ́dún yé èkùkù ní mọ̀ tiẹ̀ láre orílẹ̀ ẹja fìlà Àbújá o orílẹ̀ àpẹ̀rẹ̀ fìlà Rókò orí ẹni ní sọ ní dáláwò rere. Bí orí ọmọ báyọ̀ ọmọ bẹ́ẹ̀ ni ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ màmá ẹ̀ ni ọmọ kó yẹ ká dúpẹ́ lọ́wọ́ màmá mi Bámidélé Àjàyí aya rere lọ́dọ̀ ẹ̀dí ọkọ ìyá ẹni là bá kí bẹ́ẹ̀ ni ìyá ẹni là bá yìn ọmọ lọ́jọ́ bí máa ń gbóhùn ẹnu mi dáadáa nírò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ kọ́ gbó bí olúgbógbó ti rí gbó Àjàyí o Abdulrauf o Abdulrauf o bí olùgbogbo tìrìgbò ká gbọ́ bí àgbà kan yìí tó fọmọ owó Sunday tó wú jẹjẹjẹ bí abẹ́rẹ́ kò sí bá a ṣe lè páláyé tó Àjàyí ní mọ̀sá rẹ ọmọ pápápá ló wù ṣe láàárọ̀ o Àjàyí àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà níre lọ́rọ̀ àtàrẹ ẹ̀wúrí ló ní ọmọ lè kú wíríwírí ẹ̀gùrì ló ní ọmọ lè kú wíríwírí ọ̀pá kùkù ló lọ́jọ́ díẹ̀ kù kọ́ dàgbà kọ́ bá wọn tẹ́lẹ̀gbẹ́ láyé Abdulrauf o Àjàyí o Àdìgún o èké olójú èdè o olójú èdè o olójú èdè o ẹ̀gbọ́n mi Abdulrauf bàbá ẹgbẹ́ ìfìmọ̀ ṣọ̀kan Abíọ́dún o Adésayọ̀ o ọmọ Balógun máa gbóhùn ẹnu mi dáadáa ọmọ abẹ́ ọ̀gá ò gbọ́ mẹ́sìn bá mi àjà wọn ò gbọ́ Muhammadu ọkọ̀ Fásilát ọkọ̀ Alimat Ìkìrun Àgùnbẹ́ni ilé àwọn aya rẹ̀ méjèèjì tó fẹ́ sílé gbogbo pátá wọn ní kí ọkọ̀ ọkọ̀ ọdún ẹ̀ní àṣeyíṣà mọ́dún àṣàmọ́dún sẹ̀mí tówó tọmọ ta ikú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Bàbá Abdulkhalid bàbá Midat bàbá Mohammed o bàbá Malik olóríire bàbá mi dáadáa long life and prosperity o prosperity o prosperity o ìgbádùn bí ọdún kan ní bàbá mi ò nínú rẹ̀ ọjẹ́ ń wáré lé bàbá rẹ̀ ni ọmọ Balógun òdòdó ń dá wà ńlẹ́ ọmọ abẹ́ ọ̀gá o ọmọ abẹ́ ọ̀gá o ọmọ abẹ́ ọ̀gá o gbọ́mẹsẹ̀ àjà wọn ò gbọ́mọ ọmọdò àjà ìbágbàmọ̀dò ìbágbólógbò àgbè kúté ilé àgbọ̀yábá lẹ́kọ̀ọ́ àgbólúkọ̀ ewu ọmọ òní ní gígì tí ó jọ̀sán onírògbò ọ̀la ní gígì tí ó jọ́sán òbú ìyẹ̀wò ọmọ abẹ́ ọ̀gá ògbọ́mẹsẹ̀ àjà wọn ògbọ́mọ ọmọdò àjà ìbágbà ọmọdò ìbágbólógbò àgbè kúté ilé àgbọ̀yábá lẹ́kọ̀ọ́ àgbólúkọ̀ ewu ọmọ bẹ lórí ilé àlàyé ìṣerere ọmọ Tandi tí ń bẹ lóde àrógún ọmọ Tandi tí ń bẹ lóde àjàgùsì àkọ́kọ́ fún Tandi sọ pé òun ò lè roko àkọ́kọ́ fún Tandi sọ pé òun ò lè yẹ̀nà Tandi ta kọ́kọ́ fún torí èkè rúkọ bojú nílé bàbá tó bí ọlọ́mọ
ọmọ balógun o ọmọ balógun o ọmọ balógun o ọmọ abẹ àga o gbọmẹsìn má bu má sa ẹ má nà ẹ má mi torí bí ó bá gbọ́ ní abetilu kára bí àjèrè afẹni ṣùgbọ́nṣe ló lè kọlu èṣù ló lè kọlu Ṣàngó afẹni Ṣàngó náà bá forí bàbá rẹ̀ jogun láyà balógun la kìkì tá a lè kì í tán owó ń bẹ oògùn sí wa máa ń gbóhùn ẹnu mi dandan má bá ọ̀gá o gbọmẹsìn àjàwọn oògùn ọmọ ọmọdù. ẹ̀rù bọ́mọ balógun ẹ̀rù bọ́mọ balógun bẹ́rù bámbá ìyẹn wí o ẹ̀rù bọ́mọ balógun. ẹ̀rù bọ́mọ balógun ẹ̀rù bọ́mọ balógun ẹ̀rù bámbá ìyẹn wí o ẹ̀rù bọ́mọ balógun. torí olówó ọ̀tọ̀. jagunjagun ọ̀tọ̀. olówó ọ̀tọ̀. jagunjagun ọ̀tọ̀. olówó ọ̀tọ̀. jagunjagun ọ̀tọ̀. ó yá ọmọ balógun dáná. ọmọ balógun rẹ̀ lóye. ọmọ balógun rẹ̀ lóye. ọmọ balógun rẹ̀ lóye. bẹ́rù ń bà yẹn wí o. ẹ̀rù bọ́mọ balógun. ẹ̀rù bọ́mọ balógun. olówó ọ̀tọ̀. jagunjagun ọ̀tọ̀. Àjàyí jẹ́ òun arélé yèyé rẹ̀. Ìkòyí ẹ̀sọ́ nílé màmá rẹ̀ onínúure màmá mi dáadáa. Sídìkàtù bá mi ń délé ooo. Aya rere lọ́dẹ̀ ẹ̀dì ọkọ ìyá tí ń pọ̀ mọ́ ẹ̀ ìyá tí ń pọ̀ mọ́ ẹ̀ títún pọ̀ mọ́ ọlọ́mọ Olúkòyí ooo. Ìkòyí àrògùn àbọ̀ àrògùn Ìkòyí ẹ̀sọ́ máa gbọ́yùn. Ìyùn bí lọ́lọ́ látà ẹ̀jọ̀ máa lérí ikú dógún gbọ̀ngbọ̀ngbọ̀ mo ti lè kó máa bọ̀ jù ẹ̀yọ̀. Ìkòyí àrògùn jà oyin mo jẹ. Ìkòyí àrògùn jà ó fọ pọ́nmú. Ìkòyí gbọ̀fà lẹ́yìn nílé bàbá yín Ìkòyí tó bá gbọ̀fà lẹ́yìn òjò ló ṣe yẹ́mi lólu o. Ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀ngbẹ̀ng tó di mẹ́sìn lẹ́yìn ọ̀run gbàgbàgbà kó jẹ́ kásí Olúkòyí ó lè jẹ́ kó ẹ̀sìn Olúkòyí bá jẹ́ kó àbámi gbẹ̀yìn àbámi gbẹ̀ngbẹ̀ng àbámọ́ mi mẹ́sìn fi ń jẹ́ kó òní nǹkan kan ṣe yán bí n lólu ọmọ aṣọ gbẹ́dì ilé ọmọ aṣọ gbẹ́dì ìgboro ọmọ aṣọ kìtọ̀dọ̀ ọjà àgbààgbà Kòyí báwọn jò kété ọ̀dọ́ Kòyí ní forí ewúdù jẹ kọ̀yọ̀kan nílé bàbá ńlá bàbá tó bí ọlọ́mọ tani Kòyí ò nílé tani labẹ́ ló sùn tani labẹ́ holo tani labẹ́ olú òkìtì ọ̀gán máa ń gbóhùn ẹnu mi dáadáa ọmọ akú rondo ọmọ asun rondo ọmọ àgbààgbà Kòyí tó gbọ́jọ́ gbọ́ tó lọ rí ìgbà lókàn yá. Ìkòyí ológun bàbá ẹnìkan ò lọ Ìkòyí ológun bàbá ẹnìkan ò rè bó ní Kòyí bá ń lógun ẹ̀sọ́ ní yòófì kó wá sílé. Ìkòyí ológun bàbá ẹnìkan ò lọ Ìkòyí ológun bàbá ẹnìkan ò rè bó ní Kòyí bá ń lógun ẹ̀sọ́ ní yòófì kó wá sílé. Oníkòyí ń palẹ̀ ogun mọ́. Òrìṣà máa jẹ́ ọ̀dẹ̀nu rẹ̀ bọ́dẹ̀. Yánbíhùn lólú ń palẹ̀ ogun mọ́. Òrìṣà máa jẹ́ ọ̀dẹ̀nu rẹ̀ bọ́dẹ̀. Ìkòyí ẹ̀sọ́ ń palẹ̀ ogun mọ́. Òrìṣà máa jẹ́ ọ̀dẹ̀nu rẹ̀ bọ́dẹ̀. Olúkòyí ọkọ̀ ọdún o. Abdulraufu ẹgbẹ́ mi olójú èdè Àjàyí ọkùnye ní àṣẹ ìṣà mọ́dún àṣà mọ́dún ṣẹ̀ ní tówó tọmọ tàìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Ọ̀rẹ́ Abdulsemiu Adébáyọ̀ ọ̀rẹ́ ti Amiu Jẹ̀lílì Ọlámílékan bàbá mi ò nínú re gbogbo wọn pátá wọn ní kí ọgbà ọgbọ́ ọdún ọkùnyẹ̀dùn àṣẹ́sà mọ́dún àṣàmọ́dún sẹ̀mí tówó tọmọ tàìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀. Báàmì Mísílíù Dìní Àjàyí wọ́n ní kí ọgbà ọgbọ́ ọdún òní ooo Taofik Àjàyí Ọláníyì wọ́n ní kí n kí ọ dáadáa Àjàyí Asimiu àbúrò rẹ̀ dáadáa ó ní kí n ká ẹ̀gbọ́n òun Ṣùáìbù Àjàyí ó ní kí n máa ká ẹ̀gbọ́n òun lórí rẹ̀ bọ̀ dáhùn dáadáa Abíọ́dún ooo Adésayọ̀ ooo Adésayọ̀ ooo Adésayọ̀ ooo ọmọ Sulemanu Àjàyí bàbá mi ò nínú rẹ̀ ọmọ ọbẹ̀ lórí ilé àlàyé ìṣeré ọbẹ̀ níbẹ̀ sọ àtẹlẹsẹ̀ níbẹ̀ náà
èèyàn tó bá ní ọlọ́pẹ́ ọmọ bọ̀ lọ ní délé wa bá ń lé Abíọ́dún o olójú èdè ọmọ wípé èèyàn tó bá ní ọlọ́pẹ́ ọmọ bọ̀ lọ ní délé wa bá ń lé o tolófínì ládìyẹ tó kó èèmọ́ bọ̀ ìgbádùn ọjọ́ kan ní bàbá mi olóríire dáadáa. Long life and prosperity to my lovely brother. Bàbá mi ẹ̀gbọ́n mi ẹni mi olóríire Abdulrauf Ajayi Adigun aka olójú èdè ìgbà ọdún kan ni o. Ẹ ti ṣe ti ọdún eléyìí léni January 1st 2023 àṣàmọ́dún sẹ̀mí nínú owó nínú ọlá tàìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ẹni tó bá ní ẹ má lè rojú sáyé ó ní òní rojú sáyé o. ọlá bisimilahi rahmani rahim hamana rasulu mausla ilayhi min rabbi wal mu'minina kulu amana billahi wa malaikatahu wa kutubihi wa rasulihi la nunfarqu bayna aydihi min rasulihi wa qalu sami'na wa ata'na غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا علينا إصرا كما حملتنا على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين لا حول ولا قوة إلا بالله العظيم.